Buhari nìkan kọ́ ló dá fìyà jẹ Sunday Igboho. Ó kàn jẹ́ pé Buhari dàbí olórí. Mo fẹ́ fi àkókò yìí sọ nǹkan kan pé lẹ́yìn kí olóyè Sunday Adéyẹmọ Igboho ṣàkóso eléyìí mú. Nàìjíríà tá a wà yìí lẹ́yìn Fúlàní ló ń ṣàkóso Nàìjíríà. Fúlàní ni. Agbára tó tá a lè pè ní Nàìjíríà, oúnjẹ Nàìjíríà nìkan tá a lè pè láfíríkà. Kó lọ wo àárín àwọn tọ́jọ́ ń ṣe tó bá fẹ́ yan àwọn tó ń pè ní nákàkọsẹ̀. Yorùbá wọ́n ní tí kúlé ò bá pa ni tòkí ò lè pa ni. Ẹ wo àwọn ọmọ Yorùbá, àwa náà láti jẹra wa lẹ́sẹ̀. Àwa là jẹ́ kí nǹkan tá à ń fẹ́ kó tètè tó wa lọ́wọ́. Ẹ rántí ìgbà tán mú bàbá wa olóyè Sunday Igboho tán ní tí Buhari tó ń rán àwọn èèyàn kan lọ pamọ́ ilé kan lọ ṣe kíní ìgbà. Àṣẹ àwọn olórí ilẹ̀ Yorùbá títí àbá Fúlàní lẹ́yìn pé kán jọ pawọ́pọ̀ láti pa olóyè Sunday Igboho kán mọ̀ bá lè pín Nàìjíríà kí Yorùbá mọ̀ lè dá wà. Ẹ mọ̀ pé ntọ́lọ́n bá ti jù lọ Ọlọ́run máa fà jù lọ hàn wọ́n. Ẹ wo bàbá Tinubu àbí kí lorúkọ ẹ̀ àti Gani Adams náà jọ ṣé àkọlẹ̀ rere náà filẹ̀ fún àwọn ọmọ Yorùbá pé n táwọn fẹ́ ṣe nílẹ̀ Yorùbá lélẹ̀ láti bọ ọmọlàkejì jẹ́, láti gbẹ́sẹ̀ lé dúkìá ní dúkìá, láti kẹ́ máa gbẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kẹ́ máa gbà mọ́ ti yín. Ṣé n tán fẹ́ filẹ̀ tí ìjọba Tinubu fẹ́ filẹ̀ fún àwọn ọmọ Yorùbá lélẹ̀? Ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ọlọ́run ló máa dájọ́ àfẹ́yìn pẹ́ran. Ọlọ́run ló máa dájọ́ àfẹ́yìn pẹ́ran. Ọlọ́run ló máa dájọ́ àfẹ́yìn pẹ́ran. Ṣé bẹ́ẹ̀ fẹ́ kọ́ lọ pàṣẹ Sunday Igboho Adéyẹmọ Igboho ìṣàmọ́lé ni? Orí ló yọ wọ́n. Ẹ lè rí pa. Wàláhì tọ́lọ́run ò pa ẹ̀dá kan ò lè pa. Ẹ lè rí pa torí ambition titi yín. Gbogbo ọmọ ológo ilẹ̀ Yorùbá lẹ ti pa tán. Ẹ ti fi lánu gbogbo ọmọ ológo ilẹ̀ Yorùbá pátápátá lẹ ti pa tán. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ má bínú ẹjọ́, èèyàn kan pè mí, ẹ má bínú ẹjọ́, wọ́n wà sàn. Hello. Ẹ má bínú, mo wà lórí program, mo ń ṣe program lọ́wọ́ ni, ẹ má bínú ẹjọ́. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe gan. Gbogbo àwọn ọmọ ológo, gbogbo àwọn tó bá ti fẹ́ ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá báyìí, tó bá ti fẹ́ gba ilẹ̀ Yorùbá, tó bá ti fẹ́ gba ọ̀rọ̀ Yorùbá kó nínú oko ẹrú báyìí, gbogbo ọlọ́mọ á fẹ́ lọ pa. Ẹlẹ́dẹ̀ wá dọ̀ Ẹ̀gbò, ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀. Bẹ́ẹ̀ ni, ìmàdò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ abànújẹ́ bẹ̀rù bá jọba o ènìyàn oníkù kan ẹ̀yin báwo ni tí mọ nǹkan kan mọ tọ́lọ́run ní plan fún yín Ọlọ́run ẹlẹ́gbà nígbà tẹ́ pa ọgbà àwọn ọmọ ológo àwọn ọmọ ìlú tán tálẹ́ fẹ́ ṣèjọba lé lórí àwọn wo lẹ máa ṣèjọba lé lórí tẹ́ bá pa ọgbà àwọn ọmọ ológo tán tẹ́ bá pa ọgbà àwọn ọmọ ìlú tán àwọn wo lẹ fẹ́ ṣèjọba lé lórí ìkà òjẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ ìkà níyẹn lọ́jọ́ kọ ara yín jẹ́. Ìkànnì ẹlọ́dún kọra yìí jẹ́ ìkànnì yín ṣé bẹ́ẹ̀ ní kọ́ lọ pa ṣe Sunday Igboho mọ́lé ni Ọlọ́run ní òjò pa wọn ọmọ ológo torí pé kí ni torí pé ó fẹ́ gba àwọn Yorùbá kó nínú oko ẹrú kí ló tó jẹ́ pé gbogbo ẹni bá ti dìde láti jà fún mẹ̀kúnnù kí wọ́n lè bọ́ lóko ẹrú amúnisìn ẹ bá kọ́ fẹ́ silent wọn náà ni gbogbo ẹ bá kọ́ fẹ́ silent wọn náà ni tẹ́ ẹ bá wá rí wọn silent ẹ máa sọ pé kí wọ́n gba bribe irú ìtẹ̀lọ́ṣẹ́ ńgbà tó ń ṣe Sunday Igboho ní Kútọ́nù tẹ̀rán olórí burúkú lára àwọn àṣírí ara yín ẹ̀rọ wọn lọ sí Kútọ́nù owó ribiribi tẹni kọ́ gbé fún ṣe Sunday Adéyẹmọ Igboho ṣàtì ṣe Sunday Igboho sọ ẹ ti ẹ̀rọ mi létí kí lórúkọ Brown Shakira àti ìṣẹ́jọ́ tó lọ náà ẹ̀rọ mi létí máa ń tó lọ bá ṣe Sunday Adéyẹmọ Igboho ṣàní Kútọ́nù tó gbé ṣẹ́ẹ̀kì lọ bá wọn wípé kán sáìn blank check tó sọ pé kán sáìn kọ́kọ́ iye tó bá fẹ́ sí tí mo ti gbàgbé orúkọ ẹ̀ ẹjọ́ ẹ̀rọ mi létí orúkọ ẹ̀ àwọn ọmọ àlè yẹn Princess K ẹ káàbọ̀ ẹ ṣé gan ẹ ṣé àwọn àlè tó ní kí wọ́n sáré tó ní kọ́kọ́ iye tó bá fẹ́ kọ sí pé kọ́ lè gbàgbé nípa Yorùbá nation ọmọ Fúlàní ni o mo ti gbàgbé orúkọ ẹ̀sẹ̀ pa mi lórí ni ọmọ Fúlàní ni o oníkọ́kọ́ iye tó bá fẹ́ kọ sí ṣe Sunday Igboho wá sí ilẹ̀ ẹ̀kẹ́ ẹ̀wọ̀n báyìí pé wọ́n lẹ̀ ẹ̀kẹ́ mi kí lórí bẹ́ẹ̀ mi ò ń ṣe Fúlàní o mi ò ń ṣe Haúsá ọmọ Yorùbá ni mí ẹ̀ lè bribe mi ò ní ìdíwọ́ yìí mi ò ń ṣe apúṣẹ̀ atótilétọ̀ ni mí mi ò ń ṣe apúṣẹ̀ má dé bí báyìí mọ́ wọ́n lé ni kí ló dé tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ fẹ́ jà fún mẹ́kùn tó wá fẹ́ gba ìran Yorùbá sílẹ̀ kúrò nínú oko ẹrú báyìí nínú kẹ́kọ́ kọ́ fẹ́ silent ẹ̀ tẹ́ ẹ bá wá rí silent ẹ máa fẹ́ pa ni ẹ máa fẹ́ pé náà tẹ́ bá kọ́ fẹ́ silent tẹ́ ẹ bá rí silent ẹ máa fẹ́ bribe
ẹ má fi torí pé bẹ́ẹ̀ òṣèlú Sunday Adé ní Adéyẹmọ Ìgbòho ṣàgbégbè èèyàn ló ń pè nígbà yẹn pé òṣèlú Sunday ihun tó fẹ́ ṣe yẹn má ṣe o fàwọn Fúlàní sílẹ̀ o jẹ́ kó máa pààrọ̀ Yorùbá ọba gan pè wọ́n gbà yẹn jẹ́ kó máa pààrọ̀ Yorùbá o fi wọ́n sílẹ̀ o fi wọ́n sílẹ̀ o ṣe Sunday Ìgbòho má lọ bá Sàlíù Gàngán tí ó ń pa àwọn ọ̀ràn Yorùbá o má lọ bá ṣe Sunday Ìgbòho tọ́ka ń dùn dẹni ṣe Sunday Ìgbòho sọ pé báwo ṣe báwo ara mi ò lè gbà kí n ṣe gbìyànjú ara rẹ̀ lè gbà náà kó máa pààrọ̀ mi ẹni kí n má lọ ìgbà yẹn wọ́n kọ́ fẹ́ silent wọn ni o ìgbà tó wá rí pé àwọn ò rí wọn silent wọ́n wá fẹ́ pa wọ́n ìgbà tí sí ọ̀rí ṣe Sunday Igboho pàtó lọ sí Kútọ̀nù tọ́dé Kútọ̀nù ọ̀rọ̀ pé kí ni káwọn tún ṣe o ọmọdé yìí disturb wa a náà fẹ́ pààrọ̀ Yorùbá tán ni a náà fẹ́ fìyà jẹ wọn ni a ní wọn fẹ́ àfẹ́ kí ìran Yorùbá dé lárí ni a fẹ́ kí ìran Yorùbá parun ni ọmọdé yìí dẹ̀ disturb wa kí ló dé a lè rí gbogbo èèyàn pa àárọ̀ òun pa kí ni káwá ṣe fún báyìí o òkè ẹ jẹ́ ká fà á mọ́ra ẹ jẹ́ àfàmọ́ra ẹ jẹ́ àgbowó fún ẹ jẹ́ àsọ fún pé kí ni nǹkan tó fẹ́ àá fún ẹ kí wọn náà máa rọra máa jẹ ti tiẹ̀ kó dákẹ́ ẹnu ẹ̀ ṣe Sunday Igboho sọ pé láyé irọ́ ni Ọlọ́run dìde ìrànlọ́wọ́ wá gba àwọn Yorùbá sílẹ̀ ni ẹ ti ń pa àwọn ọmọ ológo àwọn ọlọ́pàá Bọ́lá Ìgè àwọn ọlọ́pàá Awólọ́wọ̀ àwọn ọlọ́pàá àìmọye àwọn ọmọ ológo tó ti ń pa tí Fúlàní ti ń pa àwọn Yorùbá wa náà dẹ̀ náwó ń bẹ̀ àwọn Yorùbá wa náà dẹ̀ bá wọn dá sí àwọn Yorùbá wa náà dẹ̀ bá wọn dá sí wọ́n bá wọn níbi kú ilé òpa ni torí ò tó bẹ̀ ẹ má bínú kí ló dé mo ń gba kọ́ọ̀ lé ní ìjà mo ń ṣe program lọ́wọ́ máa ń pè wọ́n padà àwọn Yorùbá náà dẹ̀ dá sí àwọn Yorùbá náà dẹ̀ bá wọn dá sí wọ́n bá gbé blank check fún Sunday Adé ní Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní kí wọ́n kọ́kọ́ iye any amount kọ́kọ́ sí Sunday Igboho gbà ó ní Kútọ̀nù bẹ́ẹ̀ ni Sunday Igboho sọ pé àwọn ò gbà bẹ́ẹ̀ ni wọ́n lé wọn lọ wọ́n ní ọmọ Yorùbá ni mí ẹ má dé bí báyìí mọ́ o mi ò gbà mi ò ní ìdí ẹ̀ sọ wọn fẹ́ pa wọ́n ìtara yẹn ni bàbá màálù ló fi sọ pé wọ́n tẹ̀gì ní wọn o tó fi ní kọ́ máa fún wọn ní pálí Nàìjíríà pálí ní tó fẹ́ gbà ló fi gbé wọ́n tẹ̀gì lé wọn lórí pé ìwọ wọ́n mú o gbà káàsì wọn pátápátá wọ́n sì sẹ̀ ìkànnì Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bí kúlẹ̀ òpa ni tòde ò tó bẹ̀ ẹ̀yin tó dẹ̀ jẹ́ pàgbàlagbà wa náà ìkànnì yìí o Ọlọ́run á bí gbogbo yín o Ọlọ́run á bí gbogbo yín o Ọlọ́run á bí gbogbo yín wọ́n sì sí gbogbo àkáǹtì wọn pátápátá wọ́n bá lé wọn jẹ́ wọ́n bá gbogbo mọ́tò wọn jẹ́ wọn ò jẹ́ kó rí bísínẹ́sì ṣe ẹ wo bí mo ṣe sọ ẹlẹ́dẹ̀ wá jọ ìyá ariwo ẹ ló máa pọ̀ yín báwo ni ẹ̀yin tọ́lọ́run ni tí ìbínú Ọlọ́run bá dé tó bá dé bá gbogbo yín báyìí wàláì gbogbo yín ẹ nírí ibi wọ̀ ìkànnì ẹ fẹ́ pẹ́ ni ẹlẹ́ni ẹ wá gbọ́ bàbá mi yìí ẹ wá gbọ́. Buhari nìkan kọ́ ló dá fìyà jẹ Sunday Igboho. ṣe gbọ́. Ó kàn jẹ́ pé Buhari dàbí olórí mo fẹ́ fi àkókò yìí sọ nǹkan kan pé lẹ́yìn kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkóso eléyìí mú Nàìjíríà tá a wà yìí lẹ́yìn Fúlàní ló ń ṣàkóso Nàìjíríà. Fúlàní ni. Agbára tó tá a lè pè ní Nàìjíríà oúnjẹ Nàìjíríà nìkan tá a lè pè láfíríkà kó lọ wo àárín àwọn tọ́jọ́ ń ṣe tó bá fẹ́ yan àwọn tó ń pè ní nákàkọ̀sẹ̀ àwọn tọ́jọ́ bàbá fi kú lórúkú báwo ni ìrìn àjò ṣe rí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tóun bá ti lè ṣe báyìí sí Sunday Igboho àti tóun bá ṣe báyìí sí Oòduà sí Yorùbá nation ikú ni kì í ṣe àrùn wọ́n á rí i pé ìsúnkì máa wà àwọn tó fi orúkọ ẹgbẹ́ yẹn lọ owó gbà lọ́wọ́ àwọn kan káwọn kan bínú káwọn ò ní dáwó síbẹ̀ mọ́ á yanjú. ṣé ń gbọ́ Buhari nìkan kọ́ ló fìyà jẹ ṣe Sunday Igboho bí kúlẹ̀ òpa nítorí ò tó bẹ́ẹ̀ àwọn àgbààgbà wa náà wà bẹ́ẹ̀ àwọn àgbààgbà wa ká fi ẹnu adákẹ́ ni ká fi ẹnu adákẹ́ ni àwọn àgbààgbà wa náà wà bẹ́ẹ̀ Ọlọ́run bá fìyà jẹ yín ni bẹ́ẹ̀ ni ẹni tí ò bínú tí ò bírú ẹni kò lè mọ ìyẹn nígbà tó ẹ pé rádaràdá játijàti làwọn ọmọ tí yín ṣe èmi ò fẹ́ bí anyway ọ̀rọ̀ ló máa sọ rẹ̀ àwọn politician kan rúùlù wa wọ́n kàn rúùlù wa bíi pé ẹran ni wá ní Nàìjíríà ni Ọlọ́run wọ́n kàn rúùlù wa bíi pé ẹran ni wá Nàìjíríà ti ń jẹ ìyàbọ̀ láti 1960 ní Nàìjíríà ti ń jẹ ìyàbọ̀ kí ló dé ẹ̀dẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù ẹ̀dẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù wá ìtẹ̀ṣe yàkà báyìí ìkànnì yìí o láti 1960 tó sọ pé àwọn ti fún wa ní omi ìnira kí ni mo pè omi ìnira lọ gbé fún wa láti 1960 wọn náà fún wa lómìnira ṣómìnira leléyìí omi ìnira ni ṣé wọn gbà ìlú yìí wọn gba independent ìlú tí mo wà yìí náà àwọn náà gbára wọn kúrò lọ́wọ́ àwọn British náà lẹ́yìn tó gbára wọn kúrò tó bá ìlú yìí ń da ni bẹ́ẹ̀ ni ìlú yìí ń da ó dùn ni lórí burúkú àwọn jẹgúdú jẹrata ní Nàìjíríà ẹ wo àwọn religious leader wa tó Ọlọ́run bá àwọn religious leader náà ń ṣe tiwọn o àwọn náà ń ṣe tiwọn fún wa o wọ́n ń ṣe tiwọn àwọn religious leader wàláì gbogbo wọn ò jẹ́ kí wọ́n ti kọ́pọ̀lọ gbogbo
wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brainwash àwọn ọ̀ràn mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ Yorùbá báyìí nísìn àwọn religious leader wa nílẹ̀ Yorùbá wọ́n ti fi religion kọ ọpọlọ àwọn ọmọ Yorùbá lọ bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kó mọ ohun tó ń rò mọ́ wọn ò jẹ́ kó ọpọlọ wọn ṣiṣẹ́ mọ́ wọn ò jẹ́ kó lè dá ronú fún ara wọn mọ́ ẹ̀yin rán mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àsọ pé Ọlọ́run ò sí Ọlọ́run wà òkú èèyàn ló máa sọ pé Ọlọ́run ò sí òkú èèyàn ló máa sọ pé Ọlọ́run ò sí ṣùgbọ́n ẹ jẹ́ kí ìwọ̀nba ní ẹ̀sìn Ọlọ́run wà o business center ni àwọn èèyàn kàn fi ń ṣe business center fún ara wọn ni stop praying start thinking ẹ̀yin ọ̀ràn mi stop praying start thinking prayer ò lè change ìlú wàláhì wọ́n ń tàn yín ni tó bá ní kẹ́ gbàdúrà fún Nàìjíríà torí fẹ́ jẹ títí wọn ni prayer ò lè change ìlú bẹ́ẹ̀ ni ẹ gba school ẹ lọ kàwé school náà wọn máa strike ni wọn ò fún àwọn lecturer lówó wọn ò jẹ́ kí wọ́n ti bá gbogbo school curriculum wọ́n ti bá gbogbo ẹ̀ jẹ́ gbogbo nǹkan activities tó ń ṣe ní school bẹ́ẹ̀ ti bàjẹ́ wọ́n fẹ́ sọ wádà lè mọ́ ń jìrì ni wọn ò fẹ́ ká kàwé bíi tàwọn àwọn Fúlàní ṣọ́ ń kàwé lọ títí àwọn ọmọ olówó wọn lọ ń kàwé àwọn Haúsá àwọn yẹn ti ẹ̀ wọ́ọ̀sì wọn kàwé àwọn Ìgbò náà àti ẹ̀wọ̀n káwọn yẹn gbùdù nínú business dáadáa wọ́n fẹ́ ṣèrànwọ́ Yorùbá bẹ́ẹ̀ náà torí wọ́n ti mọ̀ pé education ni agbára wa nílẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé education lágbára wa so wọ́n fẹ́ bẹ education yẹn jẹ́ stop praying start thinking ẹ máa fi ọpọlọ yín ẹ má jẹ́ kí àwọn religious leader kó máa ronú fún yín mọ́ ẹ máa ka ìwé education ló lè change ìlú ẹ̀yin rán mi education ló lè change ìlú education ló lè change àti system náà dẹ̀ change ìlú àwọn ọba náà dẹ̀ lè change ìlú yẹn tá a bá ṣe ọba gidi o àná ọba gidi àwọn ọba gidi wà ọ̀tọ́ mọ̀ pé àwọn èyí tí ọ̀dà ló pọ̀ jù ní kọ́lọ́ọ̀ bá wa change wọn torí pé mi ìfẹ́ wọn ni wọn ń bọ́ba mi ìfẹ́ bọ́ba ṣùgbọ́n èèyàn máa sọ tọ̀rọ̀ nígbà míì prayer lè change. prayer lè change ìlú prayer lè change ìlú bẹ́ẹ̀ ni àwọn ọba náà lè change ẹ̀tọ́ tó ní pé táwọn ọba tẹnu wọn bá kò tí politician bá da divide and rule fún wọn tẹnu wọn bá kò tí gbogbo bá dúró tọ́tọ́ bá mọ̀ pé ìyà làwọn náà ń jẹ inú oko ẹrú ìyà làwọn náà ń jẹ irú oko ẹrú amúnisìn làwọn náà wà tí gbogbo bá dúró tọ́tọ́ bá sọ pé ó tó gẹ́ àṣẹ Nàìjíríà mọ̀ ṣé Nàìjíríà ni wá tẹ́lẹ̀ ni àṣẹ Nàìjíríà Yorùbá ni mí Yorùbá lè ràn mí Yorùbá ni wà náà Yorùbá ni wọ́n tí ó gba àwọn bá dúró tó tí kì í ṣe pé bóyá wọ́n depend lórí peanut táwọn àwọn politician tó ń fún wọn tó bá dúró tán àwọn ọba náà lè change ìlú náà ìgbà mélòó ni wọ́n máa jókòó round table ni pen and paper ló máa fi ṣe wọ́n máa kó nínú ṣé bí nǹkan tó fi sowápọ̀ náà nìyẹn ṣé lọ lùgá tó sowápọ̀ ṣó wá sí Nàìjíríà ní kó tó wá sowápọ̀ ni ṣé bí pen and paper náà lọ fi sowápọ̀ ẹ má bínú nǹkan kó sí mi lójú ṣé bí pen and paper náà lọ fi kó sowápọ̀ àwọn leaders and elders wa ìyẹn tá a bá ṣì ní gidi o tá a bá ṣì ní gidi torí àwọn èyí tí wọn ò dá wọn pọ̀ jù àwọn èyí tó dá lọ bẹ́ẹ̀ ni kí ló dé Ọlọ́run á kó sí yín nínú ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹ kó ràn mí kó nínú oko ẹrú amúnisìn ìyà ń jẹ àwọn èèyàn gidi gan ni mọ́tì tó kọjá yìí ní ṣe bẹ́ẹ̀ ní second oṣù tó parí parí oṣù mo mọ èyí tó máa ń jábọ́ lọ́wọ́ mi sí Nàìjíríà kí ló dé Olúwatóyìn Deborah káàbọ̀ rà mí kó ìkì ẹ káàbọ̀ ṣe dáadáa lédè ẹ káàbọ̀ alájà ńkọ́ àwọn ọmọ mi náà kọ́ àti mọ́mí wọn ẹ kú tọ́jú wọn ẹ ṣe mo mọ iye tó jábọ́ lápò mi ní sí àwọn èèyàn ní Nàìjíríà ojú yìí ò ní gbà ní ẹbí wọn níran ní Nàìjíríà mo lẹ́bí ní Nàìjíríà náà kí ló dé ṣé tìlú bá da ẹ jẹ́ kí n sọ fún yín nínú ìlú yìí wọn ò disturb ara wọn òyìnbó kì í disturb àwọn àdìsò kì í disturb ara wọn àfi tó bá wù wọn látọkọ wọn kò sí brother mi ẹgbẹ́ fún mi lówó sister mi ẹgbẹ́ fún mi lówó torí pé pípa wọn ń tọrọ owó lọ́wọ́ ara wọn kí ló fẹ́ tọrọ owó lọ́wọ́ ìwọ tó bá níṣẹ́ lọ́wọ́ máa lọ bá social ni ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ibà department of social welfare ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bì báyìí ó máa lọ bá social ni ó máa fún ẹ lówó oúnjẹ ni torí pé wọn ò ní fẹ́ kó kú sínú ìlú wọn máa fún ẹ lówó oúnjẹ tó bá níṣẹ́ ni tó bá tún wá fẹ́ wá ṣẹ́gun àpà wọn á tún bẹ́ẹ̀ wáṣẹ́ ikọ́ tó jẹ́ pé kí ìlú dà nìyẹn wọn ò lè ẹ̀gbọ́n tẹ́gbọ́n bá ní ju àbúrò lọ àbúrò ní ẹ̀gbọ́n lára má ní mí lára ni tó bá tọ lówó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ wọ́n sọ pé kò lọ bá social ni tó bá níṣẹ́ lọ́wọ́ even kí iṣẹ́ tó ń ṣe kó stop kí iṣẹ́ má sí lọ́wọ́ ẹ̀ tó bá fi ríṣẹ́ ní social welfare máa fún ẹ lówó ni ṣé gbogbo ẹ̀ kí ló ní nínú ìlú yìí ṣé bí gbogbo yẹn la ní nínú Nàìjíríà tó jẹ́ pé olórí burúkú bámúbámú ni mo yọ láwọn politician wa tẹ́yìn náà dẹ̀ ṣe ń tẹ̀lé wọn ìran ẹ̀yìn ọmọ Nàìjíríà dẹ̀ ṣe ń tẹ̀lé wọn tẹ́ mọ̀ pé àwọn tó ń ba tilẹ̀ ayé yín jẹ́ nìyẹn àwọn tó fẹ́ kẹ́ kú sínú oko ẹrú nìyẹn àwọn tó ń nífẹ̀ẹ́ yín nìyẹn tó jẹ́ pé àfàwọn àtọmọ wọn gbogbo àwọn ọlọ́run alẹ́ fún nílùú òyìnbó bíbáyìí bàbá Tinubu
ṣé mo ṣe pé àwọn òrálé fún Zainab ọmọ àwọn ni, Ọláyínká ọ̀rálé fún ni, Oyíndàmọ́lá Àbíbà tó gba ọmọ wọn, ṣé mo ṣe pé wọn òrálé fáwọn ọmọ onílùú òyìnbó ni, ọmọ ọdún mélòó làwọn ọmọ, iṣẹ́ wo lọ́tì ṣe tán rálé fún wọn. Ṣèyí Tinubu náà nìyẹn tẹ́fẹ́ta yìí mo gbọ́ pé wọ́n sọ pé ó rálé ilé kan ní tọ́fẹ́tà ní United Kingdom tó rà. Fọláṣadé kí ló dé, gbogbo àwọn politician most of them lọ nílé ní Ireland ní Dublin níbí ìbàdàn tó nílé ń bẹ̀, kí ló dé tó ń fìyà jẹ yín, àní kọ́ máa jẹ́ bẹ́ẹ̀, àní kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ bí ìjọba ti ṣe lèèyàn ti ń jẹ, wọ́n wá ń fìyà jẹ yín, ẹ̀yin náà tún wá ń ṣe yẹsà ẹ tún wá ń tẹ̀lé, ẹ tún ṣe ń tẹ̀lé àwọn tó ń fìyà jẹ yín náà, kí ló dé, ìkàlà àwọn pípù yìí náà wọn ò fẹ́ dáadáa fún yín, wọn ò fẹ́ dáadáa fún yín. Ṣé àwọn religious leader yẹn wọ́n tẹ̀ tó wá fi ṣáájú ẹ̀wọ́n jẹ́ kí sọ fún yín, àwọn religious leader wọ́n pẹ̀lú àwọn tí àwọn religious leader wọ́n lò wọn o, àwọn politician yìí lò wọn o, ẹ má dá wọn lóhùn o, kì í ṣe gbogbo wọn wọn kọ́ tẹ́ pé anointing ara wọn sì ṣàprápra tẹ́ pé Ọlọ́run sì jẹ́ kí anointing ara wọn kó wà òkè, but wọn pọ̀ nínú 100% wọn 10% lórí ìpè tó dá ní àwọn religious leader tó wà Nàìjíríà, gbogbo pátápátá ni tó nérò lẹ́yìn dáadáa tó jẹ́ pé wọ́n mọ̀ ìpọ́n wọ́n ní 5,000 churches, wọ́n ní 1,000 churches, wọ́n ní 2,000 churches ní Nàìjíríà. Àwọn politician yẹn wọ́n ti dè wọ́n mọ́bẹ́, wọ́n ti ń gbowó fún wọn, gbogbo ìtàn sọ fún yẹn, wọ́n fi religion wọ́n fi kọ́pọ̀ lọ́yìn lọ ni, wọ́n fi religion wọ́n fi ń tà yín dáhùn ni, kò sáfàdí kankan tẹ́ máa rí níbẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, ọkàn yàn nígbàgbọ́ yàn, ọkàn yàn ẹ ṣe jàre, ẹ ṣe brother mi kọ́ ìkẹ́, ẹ ṣe gan àwọn fi religion wọ́n fi brainwash yín ni, wọ́n fi religion wọ́n ṣe pé kẹgbà 100 days lẹ́yìn 100 days pé tẹ́ bá ti gbà 100 days Nàìjíríà máa dá àwọn 100 days ó ti tán ní April o, April àwọn 100 days tó ṣé yà òṣì máa jẹ yín ní Nàìjíríà, ṣé yà òṣì máa jẹ yín ní Nàìjíríà. Ẹ wake up ẹ̀yin rán mi, ẹ wake up kò sí kankan níbẹ̀, ẹ wake up. Ṣé ní Amẹ́ríkà ṣé ń gbàwẹ̀ l'Amẹ́ríkà ni, ṣé àwẹ̀ ló ń gbà l'Amẹ́ríkà tó fi tí wọn fi ń da president yín náà tún ní kẹ́ máa gbàdúrà fún Nàìjíríà, inú dídùn kan ló mórí yá ìwà ni. Ṣé bí ìlú tínú ẹ̀ bá dùn mo lè jí láàárọ̀ ní ìsìnkú sọ pé God bless Republic of Ireland tó ń ṣe dáadáa fún mi ni, mo rí tèmi ṣe ń bẹ̀ ni, mo ń ṣiṣẹ́, wọ́n ń sanwó mi fún mi, wọn mi ní ṣiṣẹ́ kọ́sẹ́ pàwọn ò ní sanwó mi fún mi, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀tọ́ mi wọ́n ń fún mi, wọn ò fẹ́ tọ́ mi dùn mí, inú mi á dùn ní dúdùn ló mórí yá wọn, máa jí báyìí wọ́n sọ pé God bless Republic of Ireland, bẹ́ẹ̀ ni God dẹ̀ máa bless wọn ni, wàláì God máa bless wọn ju bẹ́ẹ̀ mi gan ṣe sọ lọ. Àwọn Amẹ́ríkà kò dìgbà tí sì máa jí nínú ìlú yìí ní ìsìn máa sọ pé bá ṣe tọ́jú mi tó bá yín tọ́jú wa tó tọ́jú ọgbà tó mi ní sọ pé God bless Republic of Ireland, màá sọ bẹ́ẹ̀ náà. Amẹ́ríkà náà kò dìgbà tẹ́ bá sọ fún wọn tó sọ pé God bless America, bẹ́ẹ̀ ni British náà àwọn tó bá gbé United Kingdom àwọn tó bá gbé wọ́n sọ pé God bless báwo kí lọ God bless United Kingdom, àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ God bless United Kingdom. President yín wá ń sọ pé kẹ́ máa sọ pé God bless Nigeria, kẹ́ máa gbàdúrà fún Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ tí Nàìjíríà bá sọ̀rọ̀ lẹ́ máa gbàdúrà fún Nàìjíríà? Gbogbo yín ti ṣí èrè gbogbo yín politician wa yẹn gbogbo wọ́n ní a máa ṣe pé mọ̀ ẹ gbádùn Ọlọ́run, orí yín ti burú látòkèdókè, Ọlọ́run lásọ̀rọ̀ kí yẹn. Ẹ máa yín ìròyìn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ má dáhùn religious leader yẹn lóhùn o. Business center ní ṣọ́ọ̀ṣì jẹ́ ní Nàìjíríà, business center kì í ṣe gbogbo wọn máa la o, business center ní ṣọ́ọ̀ṣì jẹ́ ní Nàìjíríà. Wọ́n máa ta handkerchief fún yín, wọ́n máa ta goya oil fún yín, common toothpick ẹ ò lè produce ní Nàìjíríà. Wọ́n máa ní wọ́n ṣe sticker, wọ́n sọ pé kẹ́ máa lẹ sticker mẹ́nu ọ̀nà yín, kẹ́ máa lẹ mọ́ ẹnu mọ́tò yín, wọ́n gbé ti sin ní síbẹ̀. Àwọn dẹ̀ lo bulletproof car lọ́ ń lò. Tó bá ti ń jáde lọ wọ́n ní sticker yẹn ló wọ́n máa ṣọ́ yín, kò ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí yín, kò ní jẹ́ kó lè wọnú ilé yín, wọ́n ń tàn yín, wọ́n ń brainwash yín ni. Àwọn táwọn bá dẹ̀ ń jáde lọ báyìí bulletproof car ló máa gbé lọ, àìmọye police ló máa tẹ̀lé wọn. Ìmí inú wọn pàápàá tẹ́ bá ṣábí aṣọ wọn ìgbàdí wà ń bẹ̀, ìfúnpá wà ń bẹ̀, olúgbòhùn gbogbo ẹ̀ ló wà níbẹ̀ nínú àwọn pásítọ̀ yẹn. Àbí kí ló dé nígbà tí Apostle Sulaimon nígbà yẹn tó fẹ́ lọ pa, nígbà yẹn tí wọ́n fẹ́ lọ pa bí i 2 years ago tó fẹ́ lọ pa Apostle Sulaimon, ṣé bí gbogbo àwọn police tó tẹ̀lé, gbogbo àwọn ẹni ẹlẹ́ni tó tẹ̀lé, Ọlọ́run má jàgbá kò ní kúkú, àwọn kọ́ lọ́forí fa ni, wọ́n yìnbọn ran Apostle Sulaimon, okay Bible lọ fi sápò àbí Quran lọ gbé sápò, Quran ni ò jẹ́ kí ìbọn ràn wọ́n. Ẹ máa tàn ra yín, ẹyẹ máa tàn wá bí àṣà bàbá mi ṣe Sunday Igboho, ẹyẹ máa tàn wá, ẹyẹ máa tàn wá. Ẹ wo báwọn politician ṣe ń tàn yìí, bẹ́ẹ̀ làwọn religious leader ṣe ń tàn yìí, làwọn gbogbo ọlọ́tàn yìí ní Nàìjíríà ìkà ni wọ́n,
ìkà ni wọ́n gbogbo ibi tó fi kọ́ ṣọ́ọ̀ṣì yẹn níṣẹ́ ló yẹ kí ok ètò àdìkẹ́ bá kọ́ ṣọ́ọ̀ṣì ètò bá ní ṣọ́ọ̀ṣì 5,000 nínú yín tẹ́ bá nínú 5,000 ṣọ́ọ̀ṣì yẹn tó bá kẹ̀kẹ́ pé bí i 1,000 pé lẹ fi kọ́ factory ni ṣé unemployment ò ní dínkù ṣé unemployment ò ní dínkù ètò bá ní ṣọ́ọ̀ṣì 1,000 nínú yín tẹ́ bá fi tẹ́ bá kọ́ factory 20 company 20 nínú church 1,000 ẹ ṣé unemployment ò ní dínkù ní Nàìjíríà wọ́n á máa sọ pé church torí fẹ́jẹ títí wọn ni wọn ò nífẹ̀ẹ́ yín àwọn leaders elders politicians elite ọba and religious leader yín ní Nàìjíríà àwọn ni problem yín o tẹ́ bá mọ̀ mi ti sọ fún yín o àwọn ni problem yín ní Nàìjíríà tètè sá fún ìkà ni wọ́n àwọn ni problem yín mẹ̀kúnnù ní Nàìjíríà ìkà ni wọ́n wọn ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe fún yẹn kúrò ẹ fi wọ́n sílẹ̀ dé stop praying start thinking ẹ máa fi ọpọlọ yín orí ẹ máa fi ro inú ẹ máa fi ronú àìjẹ́bẹ̀ inú ìyà ayérayé ló fẹ́ fi yín sí wọn ò da religious leader wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn politician bẹ́ẹ̀ ni àwọn lọ́sẹ̀ pé kọ́ máa káàmù yín dàrú pé ṣáà máa brainwash wọn pẹ̀lẹ́sìn ìlú tí mo wà yìí mo tún sọ fún yín Catholic ni wọ́n Catholic gidi gan ni wọ́n Republic of Ireland ẹ bèrè lọ́wọ́ ẹlòmíì wọ́n wà religious a lè sọ àwọn ọmọ ọ̀sìn tó jẹ́ pé àwọn náà ti ń ṣe ti yé yín but ìlú tó jẹ́ pé gbogbo bíbá tí mo ṣe ṣọ́ọ̀ṣì ńlá kan tán ní county clear tí mo wà yìí ṣọ́ọ̀ṣì ńlá wọ́n ní àwọn ṣọ́ọ̀ṣì kékèké kan ní gbogbo county clear yìí náà tẹ bá wo ṣọ́ọ̀ṣì tó wà ní gan ó kẹ̀kẹ́ kí n kà bíyà mẹ́ta ọwọ́ ní ńlá kan ní gbogbo county jẹ́ pé gbogbo county yìí ó fẹ́ tó Lagos state o kásẹ̀ pé gbogbo ó fẹ́ tó Lagos state o wọ́n ní ṣọ́ọ̀ṣì mẹ́ta ẹyọ kan bẹ́ẹ̀ ló jẹ́ pé ńlá tó máa ń lọ tí ògbọ́n máa ń lọ ní Sunday prayer wọn dẹ̀kẹ́ lélẹ̀ wọ́n náà wà ní 1 hour prayer ni ó tán ni in the name of the Father and of the Son and of the Holy Spirit agbára sọ amen Holy Mary mother of God pray for me ó ti tán ni ẹ̀ wọ́n á dẹ̀ gbàdúrà wọn á fowó á ṣe gbogbo kọ́ tó máa ṣe ó ti tán ni Ọlọ́run ti gbàdúrà wọn kí ló dé tó jẹ́ pé ó ṣàwáfẹ́ ṣé Nàìjíríà ló pa Jésù ni àbí báwo ni torí kò yé mi ṣé Nàìjíríà ló ti pa Jésù ni ẹ̀yin rán mi ẹ jẹ́ ká dìde o àwọn elite tó ń dààmú wa yìí gbogbo pátápátá wọn wọ́n 200,000 náà gbogbo àwọn olórí burúkú politician wa yìí àwọn ọba àwọn bọ̀rọ̀ kìíní gbogbo àwọn tó ń dààmú wa ní Nàìjíríà yìí tó ń jí gbogbo mineral resources wa yìí gbogbo pátápátá wọn 200,000 kí ló wá dé tí o bá ṣe wá yọ̀lẹ̀ àwa 250 million ọmọ Nàìjíríà kí ló dé tá ṣe wá yọ̀lẹ̀ tó ṣe wá bẹ̀rù wa ṣé ìbọn wọn á yìnbọn táyà ni ìbọn náà lọ fi halẹ̀ mọ́ wa wọ́n á yìn táyà ní ìbọn wọ́n á yìnbọn táyà ní wà láìtàlẹ̀ sọ́ọ́ ìlànà sáwà wọ́n á yìnbọn kú ni nígbà tí ọba yìnbọn síyàn tí ìbọn wọn ò bá dún tí ò ràn yàn àwọn fúnra wọn á gbébọn sílẹ̀ wọn á sá lọ ni àbọ̀ ya wèrè ni. ẹ jáde tán ẹ má bẹ̀rù mọ́ wọn kó bẹ̀rù fún yín láyà ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń jẹ́ tó gbé àfọ́fọ́ tán jà ló dà ẹ fèsì wọn yẹn má fèsì fíà ẹ ni. ẹ jẹ́ sọ fún yín tó gbogbo yóò bá dìde tán pé yes ó dáa program tí mo play ní ṣe ìjọ Tuesday àbí Wednesday ni mo ṣe program yẹn tí màá yẹn sọ bẹ́ẹ̀ wípé kò sí revolution tí ò ní sẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni kò sí revolution tẹ́ bá sọ pé kò sẹ́jẹ̀ bàbá làárọ̀ ní oúnjẹ revolution ẹ kàn jáde ni ẹ kàn lọ ṣe kí ló máa ń ṣe carnival ẹ kàn lọ ṣe ẹni máa kú ẹni tó máa kú ló máa kú bẹ́ẹ̀ ni ẹ máa fèsì àwọn pípọ̀ ìnáwó ìbùkún ni wọn bàbá burúkú bàbá òṣì bàbá ìyá yìí àwọn bàbá tó kú mọ̀kọ́ ọmọnà ọ̀run márè yìí 70 80 90 ìmí tí wọ́n dùn ẹ̀ nínú ó tún ìṣe politics tó ṣe láti ìgbà tó ti wà kékeré tó lórí burúkú ara wọn ò fi bẹ̀ sílẹ̀ wọ́n fàyè yìí wọ́n fẹ́ kẹta àwọn ọmọ wọn wọ́n fàyè yìí gba géèmù ẹ dìde ẹ̀yin rán mi ẹ dìde 250 million ọmọ Nàìjíríà ẹ wọ́n lè fèsì àwọn olórí burúkú 200,000 tó ń jẹ yín máa yé yìí kí ló dé ṣe lè fèsì wọn tẹ́ẹ̀bà dìde ẹ̀wò ìyá tó máa jẹ́ yín ṣe press up lọ́wọ́ ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wọ́n ti kó gìrìgìrì báyìí àìbẹ́ẹ̀kọ́ ṣe bọ̀n àbí wọ́n fẹ́ lọ gbé machine gun ni àbí kí ló fẹ́ fi ṣe kò ní dá fún ogbon látòkèdókè torí látòkèdélẹ̀ tó rẹ̀ nílẹ̀ ni wọ́n ṣe látòkèdélẹ̀ tó rẹ̀ ní wọn olórí burúkú ni wọ́n ẹ dìde ẹ̀yin rán mi ẹ dìde àìjẹ́bẹ̀ ẹ wò nísìn bàbá ìtúsọ pé ohun tí wọ́n tún ti ń kàpé wọ́n ń pààyàn ní Kwara o wà láìtàláì sọ́nbílẹ̀ láìsáwọ̀ ṣé mo lè fi wọn ṣá tí n bá fi fídíò kan wọ̀nyí bẹ́ẹ̀ pé kàn gbọ́ ohun ẹ̀ ni tí n bá fi fídíò kan wọ̀nyí níbí báyìí Ọlọ́run fídíò yẹn bad tẹ bá rí àwọn tó pa ní Kwara wọ́n pa tán báyìí wọ́n dẹ̀ tún wá ń gé wọ́n wá fi sínú iná wọ́n wá ń sun wọ́n tún wá ń jẹ àwọn Fúlàní wọ́n tún wá ń jẹ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ó wà níbà ẹ tó bá fẹ́ kó send message sí mi màá send ẹ̀ sí yín
kó kọ sínú kó pè mí lórí WhatsApp àbí lórí anyway ẹ ṣá contact mi anyhow ṣá máa send ẹ sí yín wà láìtàláì wọ́n pa wọ́n àwọn Fúlàní wọ́n sì ń pààyàn o ṣé mọ̀ pé nígbà ayé Buhari ó pa 29,000 ọmọ Yorùbá bí ọmọ ó pa 29,000 ṣé mọ̀ pé Buhari sọ fáwọn mídíà wa wípé kò gbọdọ̀ gbé jáde tẹ́ ẹ̀ fi ń gbọ́ torí pé kí ẹ̀rù mọ́ bàá máa bà yín wọ́n ní wọn gbọdọ̀ gbé jáde wọ́n ń pa yín lọ díẹ̀ nìyẹn ẹni kan ló mọ̀ kí n burúkú má kàn wá má kàn lóye ń pọ̀ ní tẹ́ bá bìlì fún bí kò kàn yín lè ní bẹ́ẹ̀ náà lọ sí ń pa wọ́n Sókótó lọ sí ń pa wọ́n Kàdúná lọ sí ń pa wọ́n Katsina lọ sí ń pa wọ́n ó ń yíbọ̀ nìyẹn ó yí biribiri ayé kàn yín ni bẹ́ẹ̀ ni tẹ́ bá ṣe pé kò kàn yín ó lè kàn ni tó máa kàn yín lọ́wọ́lọ́wọ́ bá wọn ṣe wà yẹn ti wà ní Kwara wọ́n ń pa àwọn èèyàn ní Kwara ṣùgbọ́n Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì sọ pé wọn ò gbọdọ̀ gbé jáde káwọn mídíà kan kò gbọdọ̀ gbé jáde bẹ́ẹ̀ ni ṣé àwọn tí ń burúkú wá ń ṣẹlẹ̀ sí tọmọ orú àwa yìí ṣé wọn wá ní sẹ̀ǹdẹ̀ sí wa náà máa sẹ̀ǹdẹ̀ sí wa náà bó ṣe ń ṣe fún ìran wa bó sí irú àwa yìí náà kọ́lọ́ jẹ́ kó wà tó kéde náà kò lè dàbí kí mídíà Nàìjíríà kò gbéra tẹ́ pé gbogbo Nàìjíríà ló máa mọ̀ wọ́n bò mọ́lẹ̀ ni wọ́n bí pépà òun dá wọn bí newspaper òun dá tó gbọ́dọ̀ gbé jáde wípé wọ́n pààyàn ẹwà ṣé ó dìgbà tó bá kọyìn tó bá yàgò yín lóru ẹ mọ̀ pé ìjà òru ló máa ń jà òru lẹ́ni wọn olórí burúkú làwọn Fúlàní wọ́n sì ń pààyàn ní Kwara wọ́n ń pààyàn káàkiri wọn ò gbé jáde ni ẹ̀yin rán mi ẹ dìde olórí burúkú làwọn bàbá yìí wọn ò nífẹ̀ẹ́ yìí ẹ̀yin ọba kan tẹ Ọlọ́run ọba o ẹ̀yin ọba kan dà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ dá nínú ẹ̀yin ọba ẹ lọ yíwà padà o ẹ lọ yíwà yín padà o torí pé ọ̀run ń wó bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan o àáfà tó níyàn máa mú ọmọ tiẹ̀ náà ò ní jẹ tírà o ẹ̀yin ọba kọ̀ọ̀kan tí ẹ fẹ́ ká gba òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba kọ̀ọ̀kan ṣé báwa lẹ jọba lé lórí wọn náà bá lórí ohun gbogbo kí ló dé ṣe báyìí fún ọ̀nà Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ ṣe kan kẹlẹ mú akúrò nínú oko ẹrú amúnisìn yìí ẹ̀yin lẹ lè ṣe kínní ìfún àmọ́ Ọlọ́run ló máa tọ́ yín lọ́kàn ẹ̀yin lẹ lè ṣe kínní ìfún wa èèyàn ọba kò dàbí àwọn bó ṣe ń ṣe wá yìí bó ṣe ń pa àwọn ọ̀ràn Yorùbá ṣé Kwara tó wà yẹn tó ti ń pa táwọn Fúlàní ti ń pa àwọn èèyàn yẹn ṣé kò sọ ọmọ Yorùbá ń bẹ ni ọmọ Yorùbá wà ń bẹ Yorùbá gan lọ àwa lá ní Kwara àwọn olórí burúkú àwọn Fúlàní kan fẹẹ dọgbọn gbà lọ́wọ́ wa ni ó ń pa àwọn èèyàn gidi gan ni mo ní àwọn fídíò tí mo ní lọ́wọ́ bad èmi gan wò báyìí ara mi ń gbọ̀n ni wọ́n ń pa àwọn èèyàn pàkópa ni wọ́n tún wá ń sun wọ́n tún wá ń jẹ wọ́n inú wọn tún wá ń dùn ẹ mọ bó ṣe máa ń pààyàn tí wọ́n máa ń dùn yẹn inú wọn tún wá ń dùn nǹkan tó worst nìyẹn pé torí pé tó bà ọ̀tá mi inú jẹ́ nìyẹn pé torí pé inú wọn tún dùn pẹ̀lú nǹkan tó ń ṣe that means pé ó dẹ̀ ṣe fídíò wọ́n ṣe fídíò ṣé máa sọ pé bí àwọn olórí burúkú àwọn military wa wọn ò rí ni àwọn DSS wọn ò rí ni àwọn sójà wa wọn ò rí ni àwọn ọlọ́pàá wa wọn ò rí ni wọ́n rí wọn gbàtẹ́pọ̀ àwọn náà lọ ń kóbọn fún wọn àwọn náà lọ ń ṣiṣẹ́ fún ẹ̀yin ọba ṣé bẹ ṣe máa wò bó ṣe máa pa àwọn ọ̀ràn wa àwọn tẹjọba lé lórí nìyí kódà ẹ̀yin ọba ìyẹn lọ bẹ́ẹ̀ bóyá mo ti ní mi fẹ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n màá sọ́nà ni kábíyèsí o mo ní ìka ọ̀tún mo yí ìka òsì kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹrẹ kodò kìnìpẹ́ ọba Olúgbọ́n ti ilé gbọ́n kábíyèsí o mo gbọ́ nínú ọ̀rọ̀ yín nígbà tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Ṣọwọ́ bàbá dání ẹkùn ọkọ Nàìjíríà gọọmenti ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Buhari náà gbọnàgbọn Buhari Ọlọ́run gbogbo bí ọparí ìkè Buhari bàbá màálù nígbà tí ṣe Sunday Ìgbòho tọwọ́ bá yín ẹ sọ pé mo gbọ́ nínú ọ̀rọ̀ yín pé ká dúró fún another 6 years kí bàbá Jaga fi ṣe tán kábíyèsí mo mọ̀ pé ẹ̀kàn sọ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé kò dénú yín náà ẹ̀kàn sọ bẹ́ẹ̀ ni another 6 years kábíyèsí ẹ rí pé mi ò lè wojú yín ojú ń tì mí ojú máa ń tì mí gan ẹni àpọ́nlé ni yín kábíyèsí mi ò lè wojú yín another 6 years another 6 years of ìyá nìyẹn àwọn ò lè dúró mọ́ kábíyèsí kò possible kò pọ̀ kábíyèsí kọ́ tá à ń fẹ́ torí pé ẹni yìí ní ẹni ọlá ní ẹni àpọ́nlé ní wàláì ẹ wo ẹni ọlá ní ẹdẹ máa gbádùn ọ̀ràn Yorùbá kú ni ẹ máa tún pẹ́ lórí àpèrè bàbá yìí yẹn kábíyèsí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run iṣẹ́ abẹ́lẹ̀ ni kẹ́ máa ṣe àmọ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ síta nítorí Tinubu president of Nigeria àmọ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ síta ni ẹ jọ̀ọ́ torí ọdọ ẹ bá wa ṣiṣẹ́ abẹ́nú
a lè dúró another 6 years a ń ṣèran Yorùbá ẹjọ́ torí Ọlọ́run a lè dúró ìyà yìí pọ̀ jù torí Ọlọ́run a lè dúró mọ́ a lè dúró mọ́ ìyà yìí pọ̀ jù ẹjọ́ torí Ọlọ́run mo mọ̀ péré lẹ́yìn ṣe kò yẹ kí n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ìpẹ́ kan sọ bẹ́ẹ̀ náà ni a lè dúró Nàìjíríà ti expire la 2014 ní Nàìjíríà ti expire orí expire mọ tó yìnbọn bá ṣe pé nǹkan ti expire kábíyèsí tó yìnbọn bá ṣe pé nǹkan ti expire nǹkan tó bá ti expire mi nǹkan kan tó ti expire lè kí n lọ mú akẹ́wò ó máa ti máa bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ tó yìnbọn bá ṣe pé kílè ní èyí ní second tí tó wáyé pé bí ẹni nǹkan kan lé ó ká sọ pé milk wọ́n wá sọ pé ìní second ló máa expire tẹ́ ẹ bá ṣí milk yẹn báyìí ó máa bẹ̀rẹ̀ sí máa hùn ni ẹ ti máa rí pé ó ti expire Ọlọ́run Nàìjíríà ti expire Nàìjíríà ti bàjẹ́ kò sí kankan tó lè jáde mọ́ nínú Nàìjíríà kò sí kankan Nàìjíríà ti bàjẹ́ kò lè sí ìdùnnú kankan níbẹ̀ mọ́ ìkorò ló máa jáde láti inú Nàìjíríà sẹ́yìn ọmọ mẹ̀kúnnù so Nàìjíríà ti expire kábíyèsí ẹ̀yin fún ara yín ó yẹ kẹ́ mọ̀ náà pé Nàìjíríà ti expire so torí bàbá Tinubu torí èèyàn kan ká máa fi bá gbogbo 60 million ọmọ Yorùbá nínú jẹ́ kábíyèsí o kábíyèsí a lè dúró mọ́ kò jọ mọ́ kábíyèsí Ọlọ́run ẹ̀yin lè ti bí ìṣáná kèsí ogun wọ́n ní àwọn gbé renew hope mo rẹ́rìn ṣinko mo rẹ́rìn China wọ́n ní àwọn gbé renew hope wá fún yín láyé mọ̀ pé renew ìyà lọ́dọ̀ wá fún yín renew ìyà wọ́n renew ìyà yẹn ni wọ́n renew ìyà yẹn fún yín lójú pálí ẹ̀dẹ̀ ìṣe bẹ̀rẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àwọn máa lọ ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ wà láyà máa lọ ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ àgbẹ̀ kábíyèsí mo tún kí ilẹ̀ kan sí mo yíká ọ̀tún mo yíká òsì kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ kó dorí kíni pẹ́ ẹ̀dẹ̀ ẹ ṣe òkú àlejò wa ọjọ́ ẹ ṣe gan kábíyèsí lágbára Ọlọ́run tẹ́yìn náà bá ń pèèyàn kan báyìí igba èèyàn ló máa jáde sí ọba aláàfin of Ọ̀yọ́ náà ẹ ṣe gan ẹ kú àlejò wa ẹ ṣe tẹ́ ìdójú tì wá bó tilẹ̀ jẹ́ pé adúpẹ́ ṣátẹ́ ìdójú tì wá ẹ ṣe gan gbogbo ìmọ̀ ọ̀tá adúpẹ́ pé ẹ jẹ́ kí mọ̀ ọ̀tá kó ṣe lé wa lórí ẹ ṣe gan thank you so much ẹ ṣe ẹ̀yin ọba adẹ̀ṣe àtúnṣe ló ń bá wọn bá o àwọn adọ́dọ̀ ọba Aláké àwọn adọ́dọ̀ ọba wọn lẹ́kìtì àwọn adọ́dọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn ọba tó nífẹ̀ẹ́ wa nílẹ̀ Yorùbá gbogbo pátápátá la máa dé à ń bọ̀ ní àti ìdè gbogbo àwọn ọba gidi ilẹ̀ Yorùbá gbogbo pátápátá la máa dé torí ọmọlúwàbí ní ìran Yorùbá nation ọmọlúwàbí ni wa bàbá wa tó ń kó wa jẹ Professor Banji Akintoye ìsọ̀rọ̀ sí wọn náà yìí náà ti máa mọ̀ pé ọmọlúwàbí ni wọn gbogbo òṣìṣẹ́ wọn yìí náà ti máa mọ̀ pé ọmọlúwàbí ni wọn torí ẹ̀ náà làwa náà ṣe ń wo ọmọlúwàbí bẹ́ẹ̀ ni so gbogbo yín pátápátá la máa kí gbogbo ẹ̀yin ọba ẹ tó tún wá jẹ́ kú lórí wa náà jagunjagun aṣáájú ogun kò gbọdọ̀ kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀ Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Ṣáńdámì ẹ káàbọ̀ bàbá mi mo ti sọ̀rọ̀ yìí kẹ́ tó dé mo ní bàbá mi àwọn òṣìṣẹ́ ṣe pé kí n má bẹ èbú mọ́ kí n má bẹ kéèbú ẹ̀rọ tíjọ́ tẹ sọ fún mi pé kí n má bẹ èbú mọ́ mo wá sọ mo ní mi ò ní búyàn mọ́ mo ní mo ti gbọ́rọ̀ sí lẹ́nu tó rọmọ dáadáa ni mi ọmọlúwàbí ni mo ní ẹ ti sọ pé kí n má bẹ èbú mọ́ èrè bẹ èbú mọ́ mo kàn lè máa yìn wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ìní bẹ èbú mọ́ ẹ mọ̀ pé kéèyàn yíyàn ó yàtọ̀ sí kéèyàn búyàn mo kàn lè máa yìn wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mi ìní bẹ èbú mọ́ ẹ káàbọ̀ sá ayédèrè tàlàbí ẹ káàbọ̀ sá. So Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá Dámì ẹkùn ọkọ Nàìjíríà gọọmenti ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Buhari lọgbọnọgbọ Buhari Ọlọ́run gbogbo bí ọpa rèké Buhari bàbá màálù wàláì whether you like it or not Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà is our hero gbogbo ẹni tó bá ń bínú máa bínú kú ni bínú máa bínú kú ni pẹ̀gàn máa pẹ̀gàn tán ni tí ó bá ṣe Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn Fúlàní àti pa gbogbo ọ̀ràn Yorùbá ń tàn bẹ́ẹ̀ ni wọ́n ti pa gbogbo ọ̀ràn Yorùbá ń tàn ẹ jẹ́ n play voice note kan fún yín. ìfẹ́ ló dùn papọ̀. sorry stop. bá gbórúkọ Sunday Igboho àbí òtún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé látijọ́ tí wọ́n ti bí mi ìrírú ẹ̀ rí. o lè rírì ọmọ àlè. so n bá gbórúkọ Sunday Igboho níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. Who slapped me? Sunday Igboho ẹni tó lọ ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ẹni táyé ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ẹni tó ń jà fún mẹ̀kúnnù ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ wà ń bẹ̀ wọn ọ̀dárúkọ yín
kí wá ní ìlara ẹ wà bẹ ó ní tí bá gbórúkọ Sunday Igboho àyà mi á já òtútù á mú mi ẹni Ọlọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ nìyẹn lọ́jọ́ kan ara yín jẹ́ ẹ lọ́jọ́ kan ara yín jẹ́ ẹjọ́ tó lọ lọ́hùn ájú wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára òtọ́ bọ̀rọ̀ gbogbo onílara pátápátá gbogbo Ọlọ́run máa bínú sí ogun yìí ni pé tó bá ti lára ọmọ ṣì Sunday Adéníyì ẹmọ Ìgbòho ṣòwò bàbá dá mi Ọlọ́run máa bínú sí ogun tó bá ti lára mi tó bá ti ń pé kí n kó onítọ̀ máa ṣáájú mi kú ni bẹ́ẹ̀ ni kí ló dé ájú wọn ò ṣe wí lọ́jọ́ ìjà lára òtọ́ bọ̀rọ̀ kí lẹ pàdé ṣàṣe ẹ̀ṣẹ̀ wo lẹ pàdé ṣàṣe tẹfìrò jọ aládì sáláìdá kí ló dé ẹ fàdìṣà sílẹ̀ ẹ fàdìṣà sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹni báwo ni ó ṣe kọ ni pé kí ló tún kù tí ó sọ kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó ń ṣẹnu wúkẹ́ tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ ẹni orí bá ti dá o Àdìsá orí ti dá ẹ náà kọyé lépa kádàrá béèyàn lépa kádàrá lásán aṣọ rẹ̀ àfàyà ni yọkọlú kò wá tán bí Àdìsá gbé wọn ṣọlẹ̀ ni wọ́n bá ń ké yọkọlú kò wá tán bí Àdìsá gbé wọn ṣọlẹ̀ lọ bá ń ké kí ló dé ìkànnì yìí o ìkànnì lára yìí máa pọ̀ jù o ẹ ní iṣẹ́ ẹ̀dẹ̀ ní jẹ́kẹ́ni tó máa ṣe ìkànnì yìí o òkè àkọ́kọ́ ẹ fẹ́ bà ẹni lórúkọ jẹ́ ẹ sọ pé ṣe Sunday Igboho ló pa ká ló sọ pé pa yẹn náà náà ló pa Bọ́lá Ìgè àbí ṣé Bọ́lá Ìgè ni mo ti gbàgbé ẹjọ́ ẹ bá mi kọ́ ẹni ṣe Sunday Igboho Buhari dongo yàrá bàbá mi Buhari dongo yàrá ẹjọ́ sáré ikú náà gbọ́n mi gbọ́ Yorùbá bẹ́ẹ̀ ni oríkì tẹ́ fún nìyẹn ọmọ àlè ni bàbá yẹn ẹ wò ẹ má jẹ́ kí ẹ má ẹ ti ní má bu ebu wọn ìní bu wọn ebu tí mo fẹ́ bù yìí wàláhì ó máa lọ bá ní lọ́rùn inú náà tó bá wà straight ni bàbá burúkú so ẹ sọ pé ṣe Sunday Igboho ẹ parọ́ mọ́ ṣe Sunday Igboho ẹnu òun ló pa mo ti gbàgbé orúkọ onítàn sápá bí lórí báyìí ní ìsìn gbàtẹ́ tó bá ti pọ̀ jù náà ọlọ́mọ ajá sọ̀sọ̀kúsọ ẹnu òun ló pa lágbájá ẹni tẹ́ wá bá sọ pé ṣe Sunday Igboho ló pa lágbájá onítàn dẹ̀ wá wò pé irú rọ́wọ́ ni bàbá aláṣọ funfun yìí tó ń pamọ́ ṣe Sunday Igboho pé ṣe Sunday Igboho ló pa lágbájá torí pé ṣe Sunday Bọ́lá Ìgè ẹ ṣe brọ́dà mi Koiki ẹ ṣe gan ẹ jèrè àwọn ọmọ yín ṣọ má jiná fún yín jẹ ẹ ní ọṣubú lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín ẹlẹ́lẹ́nu kò nígbà ṣe yín ṣe àárẹ̀ ẹ̀yìn àti àwọ̀ yín ò ní dàrú ẹ ní fojú sunkún ọmọ ẹ̀ ní mọ̀ sáré ọmọlágbára Ọlọ́run ẹ ṣe gan Bọ́lá Ìgè ẹni ṣe Sunday Igboho ló pa Bọ́lá Ìgè ṣe Sunday Igboho tí ò sí nílùú ńgbà yẹn kò sí níbi tí tó tiẹ̀ ti lè pa sí Bọ́lá Ìgè ńgbà yẹn ẹni tẹ́ wá sọ fún tí ẹ wá rí pé àbòsí Flora mi náà ẹ káàbọ̀ tí ẹ wá rí pé àbòsí ní máa yìí ń ṣe ìjà lára ló ń jà yìí wáyé tó ṣe hate ẹni iná kí ló dé ṣe hate ẹni iná ìka ní tẹsọ dúdú bí ojú kọ̀nà kiri yẹn ẹsẹ̀ tí ń bójú ṣé ẹ bọ́ra mọ́ṣá torójú ni mo rí tẹ̀ ń bójú yín sí pupa ọmọ dúdú lèmi mọ́ yín sí ṣé ẹ bọ́ ara mọ́ṣá káwọ̀ yín má di àwọ̀ kọ̀nà kiri kó má di green ojú fanta ẹsẹ̀ kóòkì èmi owó tèmi nílé mi yá yín o ẹni ṣe Sunday Igboho ló pa bẹ́ẹ̀ ni ẹni ṣe Sunday Igboho ló pa Bọ́lá Ìgè ẹni tẹ́ wá sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àṣeyàn rìkọ́ọ̀dù yín torí pé yẹn sì mọ̀ pé ọ̀rọ̀ àbòsílẹ̀ ń sọ yìí ìyẹn bá gbé ọ̀rọ̀ yìí pé báwo ni máa ṣe sọ pé ṣe Sunday Igboho ló pa Bọ́lá Ìgè kò rí bẹ́ẹ̀ ìyẹn bá gbé voice note ó bá gbé fún ṣe Sunday Igboho pé ẹ gbọ́ nǹkan tí a lè sọ pé ẹ̀gbọ́n torí pé ẹgbẹ́ lẹ́yìn àti ṣe Sunday Igboho ẹgbẹ́ ni àtàbà pọ́n lọ́wọ́ máa sọ pé ẹ̀gbọ́n mi ẹgbẹ́ ni yín ẹjọ́ tó lọ́wọ́ ọmọ sọ pé ok ṣe Sunday Igboho ẹgbẹ́ voice note yìí ọ̀rẹ́ yín ó ní ẹ̀yin lẹ pa Bọ́lá Ìgè tí o bá sọ orúkọ bẹ́ẹ̀ fún mi náà tí ò dẹ̀ ṣe mi ni mo pa Bọ́lá Ìgè ṣe Sunday Igboho bá gbé pé wáyé tó ṣe lè sọ pé ó ṣe lè pa irọ́ ọ ní kọ́ máa irọ́ tá a mọ̀ dì kọ́ máa pa mọ́ wa kò dá bẹ́ẹ̀ yẹn náà bá big allegation nìyẹn náà nípasẹ̀ pé òun ló pa Bọ́lá Ìgè yẹn dẹ̀ gbé síta pé ẹgbà mi o bàbá aláṣọ funfun sọ pé èmi ni mo pa Bọ́lá Ìgè o èmi kọ́ ni mo pa Bọ́lá Ìgè o àìtètè mólè yín o lè wá fún mólóko bí ṣe Sunday Igboho ṣe gbé síta pé lágbájá báyìí sọ pé òun lòun pa Bọ́lá Ìgè o ṣe Sunday Igboho bá tẹ̀ sọ pé òkè kí nìyẹn bí wọn nínú náà pé òkè fine òkè kí èyí táwọn máa fi jà kí ilé ẹjọ́ bá wa dáa wípé kọ́ mú proof jáde ibi tí mo bá ti pa Bọ́lá Ìgè torí pé mi kọ́ ni mo pa Bọ́lá Ìgè
àwọn èèyàn dẹ̀ bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn gidi wọ́n dẹ̀ bá ṣe Sunday Igboho sọ̀rọ̀ Professor Banji Akintoye gbogbo wọn dẹ̀ bá ṣe Sunday Igboho sọ̀rọ̀ pé no kọ́ drop case yẹn pé kọ́ má ṣe case ṣe Sunday Igboho dẹ̀ á sọ pé òkè àwọn fi gbẹ̀ sílẹ̀ fọlọ́run bí bàbá aláṣọ funfun àìtètè mọ́lẹ̀ ò lè sá lọ bí bàbá aláṣọ funfun tún ṣe lọ ó bá tún ṣe lọ gbẹ̀yìn wàláì ẹ máa jẹ ìyà ojú máa tì yín Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí èmi tí mo ti ń smell ìlara nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o bí bàbá aláṣọ funfun bó ṣe lọ gbẹ̀yìn nìyẹn ọba tàn ní pé òkè o ṣe Sunday Igboho wọn àkókò gbóyìnbó wọn invade nínú privacy àwọn ṣé bó ṣe ń sòyìnbó nìyẹn ká má ṣì sọ wípé wọn tójú bọ ọ̀rọ̀ àwọn wọn pop nose sáfíàsì àwọn o wípé kí ló ti ṣe Sunday Igboho ṣe lè gbé voice note àwọn jáde o ṣé ṣe Sunday Igboho wá sínú fóònù ẹni ọjọ́ mi gan lọ́jọ́ tó lọ́hùn mo ti over 50 mi ṣọmọdé ẹgbẹ́ lèmi àti ẹ bẹ́ẹ̀ ni ojú mi lọ dọ́tọ̀ lọ àti sábà kan pọ́nra wálé bí ṣe Sunday Igboho ṣe sọ pé ó ṣe lọ sọ pé ṣe Sunday Igboho ṣe Sunday Igboho ṣé wọ́n wá sínú fóònù ẹni ló wá fi mú ni ṣé bí wà tẹ́tẹ́ tó ń ṣe àbòsí ló gbé voice note yẹn ló gbé lọ fún ṣe Sunday Igboho ṣe Sunday Igboho dẹ̀ fẹ́ clear rẹ̀ torí pé wọ́n ní àríṣe lára wọn ní ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ tán ní lọ́la tí ṣe Sunday Igboho bá clear ara wọn ó bímọ náà tó bá ti lẹ́yìn ọ̀la bẹ́ẹ̀ máa sọ fún àwọn ọmọ nìyẹn wípé bàbá ẹ ló pa Bọ́lá Ìgè tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ clear orúkọ ara wọn ṣùgbọ́n nígbà tí ìyẹn wọn ti bẹ ṣe Sunday Igboho dẹ̀ á sọ pé òkè àwọn fi gbẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí pé ọkàn àwọn ọmọ wípé àwọn kọ́ làwọn pa Bọ́lá Ìgè bí wọ́n ṣe lọ gbé ṣe Sunday Igboho lọ sí kóòtù nìyẹn pé ṣe Sunday Igboho ó invade nínú privacy ẹ wọ́n wá mú voice note ẹ wọ́n gbé síta ní ohun tó fẹ́nu ara ẹ sọ jáde so ó bá lọ sọ pé kí wọ́n fún ṣé 500 million kan ló sọ pé kí kóòtù sọ pé kí ṣe Sunday Igboho kó fún òun ni bàbá ń wówó ẹjọ́ lọ bá Nigeria government kó fún yín lówó ẹjọ́ lọ bá Nigeria government so wọ́n bá gbé ẹjọ́ lọ sí kóòtù o kóòtù bá dájọ́ lọ dájọ́ bọ̀ pé sórí ẹni yìí pé ṣá ìwọ ló tún gbẹ́ni ìwọ sí kóòtù pé òkè àwọn káńsù ẹjọ́ o bó ṣe káńsù ẹjọ́ nìyẹn o ṣe Sunday Igboho bá win ni ṣe Sunday Igboho náà ló ń win láti ilẹ̀ o ṣe Sunday Igboho bá win ni bí a bá tún ṣe lọ sí èmi náà sì mọ̀ pé kíní ta lọ yẹn ọ̀dọ̀ Aláàfin ta lọ yẹn Aláàfin of Ọ̀yọ́ pẹ̀lú ọ̀dọ̀ ọba Olúgbọ̀n fún ilé ẹ̀gbọ́n ta lọ yẹn mo mọ̀ pé máa mú nǹkan jáde ẹni tó bá ń jẹ́ tó bá ń lára èèyàn kò ní fẹ́ kéèyàn níláárí kò ní fẹ́ kéèyàn ṣoríire wà náà máa fẹ́ kéèyàn wà lójú kan ni mo mọ̀ pé ọ̀dọ̀ Olúgbọ̀n ta lọ yẹn pẹ̀lú ọ̀dọ̀ ọba Aláàfin yẹn mo mọ̀ pé máa mú nǹkan kan jáde látọ̀dọ̀ wọn mo mọ̀ pé lára ló máa bọ́ sí fún wọn bẹ́ẹ̀ ni o bá ṣe dé látọ̀dọ̀ ọba Olúgbọ̀n báyìí kóòtù kéèsì náà kọ́ gbé lọ sí kóòtù tí kóòtù sọ pé ṣe Sunday Igboho ló ń wí ni pé wọ́n dẹjọ́ nù yẹn bí bàbá aláṣọ funfun bó tún ṣe gbé ẹjọ́ mi lọ sí ara táwọn ohun pé ìwọ lọ́wọ́ ọmọdé yìí tí mo fẹ́ pọn níga mi ò rí ka ìga ẹ̀ kan wọ́n tún ṣe gbẹ́jọ́ lọ sí kóòtù yẹn wípé àwọn tó fẹ́ pẹjọ́ sẹ̀ wípé ṣe Sunday Igboho já wọn lówó ó gbọ́dọ̀ san owó yẹn ni torí pé ó gbé voice note àwọn jáde àìtètè mọ́lẹ̀ ó lè sá lọ ṣùgbọ́n tí ẹ bá jáwọ́ lẹ́yìn ṣe Sunday Igboho ń tẹ̀ ń wádìí akọ̀ṣù ẹ rí nídìí ewúra ẹ wá gbẹ̀yìn ọmọ Nàìjíríà adájọ́ lẹ́yìn náà ẹ wá bá wa dájọ́ yìí ẹjọ́ ń tọrọ lẹ wá bá wa dá o ẹ wá bá wa dá kó má jẹ́ pé mi nìkan wọn. Aláròyé máa wíwọ. Èyí lohun tí Gani Adams tún ṣe fún Sunday Igboho nìbàdàn Yorùbá bọ̀ wọ́n ní bí ẹṣin bá dání àtúgùn ni ohun tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ṣe gan rèé lórí ìjà òfin tó ń lọ lọ́wọ́ láàrin òun àti ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ lẹ́yìn tí olóyè Adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho ti fìdí rẹ̀ jọlẹ̀ ní kóòtù Ìbà Adams títún tẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà tuntun pẹ̀lú ọkùnrin alágbára náà lẹ́ẹ̀kan sí i lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 22 oṣù kejì ọdún yìí ní Ìbà Adams wá Ìgbòho lọ sí kóòtù ó ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹjọ́ tí òun kó sí i lọ́wọ́ láti bí oṣù mélòó kan sẹ́yìn ṣùgbọ́n tí ilé ẹjọ́ ti yọ ọ́ nínú ìgbèkùn ọ̀hún kò tí ì parí o ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan ni tá ò bá gbàgbé Adams tó tún jẹ́ olórí ẹgbẹ́ Oòduà People's Congress tá a mọ̀ sí OPC ló pe Ìgbòho lẹ́jọ́ ó ní kí adájọ́ bá òun ta lójì owó ńlá ìyẹn bílíọ̀nù 5 náírà nítorí ọkùnrin náà bà òun lórúkọ jẹ́ kì í ṣe wípé Ìgbòho ìṣàwulẹ̀ ṣe Gani Adams léṣe kan gan tààrà tẹ́lẹ̀ ó ń gbọ́ fúnra rẹ̀ ló ṣe onítọ̀hún nígbà tó fi ẹnu kò tí ìyẹn sì ní kó pàdé òun ní kóòtù ó wá ṣàlàyé ọ̀rọ̀ náà dáadáa níwájú adájọ́ ní ìbẹ̀rẹ̀ ìjà yìí Ìgbòho òòṣà ló kọ́kọ́ pẹjọ́ ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò purọ́ ọ̀rọ̀ ìpànìyàn mọ́ òun ó sì ṣe bẹ́ẹ̀ bà òun lórúkọ jẹ́ una wey dey use calculator. kí ni calculator owó lọ́ba Nàìjíríà gọ́ọ̀mẹ̀ kan máa lọ tán ọmọ iye owó kan máa lo calculator ṣé ń gbọ́ ìwọ ló tún gbèyàn lọ sí kóòtù
ń tẹ̀ ń wá di akọ̀ṣù àfi kẹ́yà jáwọ́ lórí ọ̀rọ̀ sí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá o àìjẹ́bẹ̀ ń tẹ̀ ń wá di akọ̀ṣù padà rí nídìí ewùrà ni kí ló dé ìjàlá àdúgbò òṣèwé rẹjọ́ ìjàlá rò tán bọ̀rọ̀ kí ló dé ṣé bí ìjàlára ṣe máa ń rí náà léléyìí ni ìwọ Ọlọ́run máa ṣàánú wa o gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá àṣọ o Ọlọ́run ṣàánú wa o kí ló dé ìkà níyìn o bàbá ńlá kà níyìn o ẹ ti ya wèrè ẹ̀yẹn wà wò pẹ̀lú gbogbo nǹkan tí inú ń bí wọ́n lè pààyàn báyìí ní ìsìn tọ́dún táwọn máa sọ gbogbo àwọn tó ti tán pààyàn tó bá máa sọ báyìí ẹ jọ ṣí Sunday Igboho o ẹ bá wa pe ṣí Sunday Igboho o ṣí Sunday Igboho ni o wọ́n fi ẹjọyè àwòdì kó má lè gbẹdìyẹ ọba fújì ló ń bọ̀ àṣé kò lè jà tító ló tóbi gbẹ̀ǹdùgbẹ̀ǹdù égègé gbẹ̀ǹdùgbẹ̀ǹdù égègé gbẹ̀ǹdùgbẹ̀ǹdù égègé gbẹ̀ǹdùgbẹ̀ǹdù àbí kọ́ máa lọ kọ́ máa bọ̀ bí ìlẹ̀kẹ̀dì kọ́ máa waṣọ funfun kiri bí áńgẹ́lì tó mì sí fúláìtì nítorí kò bò wọ́n bọ̀ kò bọ̀ kí ló dé ẹfẹ ní sílẹ̀ lọ́rùn ẹ fi sílẹ̀ lọ́rùn ẹ bàyàn lórúkọ jẹ́ onítọ̀hún tí mo gbọ́ kẹjẹ ń gbójú kúrò ńbẹ̀ Ọlọ́run ò bà mí lórúkọ jẹ́ ẹ tọ́lọ́run ò bà mí lórúkọ jẹ́ ni ẹ̀dá kan ò lè bàjẹ́ ó fi yín sílẹ̀ pẹ̀lú kó tún bá fi yín sílẹ̀ ṣá ń tẹ̀ bí mo ti sọ ń tẹ̀ ń wádìí akọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ kẹ́ rí nídìí ewúrà àdúrà ni mo gbà fún yín torí mo sì nífẹ̀ẹ́ yín Ọlọ́run má jẹ́ kẹ́ rí nídìí ewúrà kẹ́ tó ṣe bàbá mi àwòrán ṣàṣà ti ní kí n má wàá bèbú mọ́ mi fẹ́ bèbú mọ́ mi fẹ́ dọmọ Ọlọ́run ní ìsìn mo fẹ́ dọmọ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹkọ àtàárọ̀ oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ ṣé torí mò ń jáde lọ ni mo ní áùtì kékeré kan ni torí ẹ má bínú yẹ ká dúró ká jọ máa ṣe fàájì báyìí ni ẹ ṣé mo dúpẹ́ oníyan láìpẹ́ láì jìnnà a máa gbálẹ̀ Yorùbá wa ilẹ̀ Yorùbá wa wàláhì a máa gbà ní Ọlọ́run gbogbo ẹni tó bá sọ pé tàbí nínú obìnrin tó ń gba fẹ́fẹ́ sára tó ń gba tẹ́gùn sára tó sọ pé ilẹ̀ Yorùbá yìí ò ní bọ́ sí lórí fẹ́jẹfẹ́jẹ ti tiwọn lórí ohun tó ń jẹ ni bó jẹ́ àwọn elite wa ni bó jẹ́ àwọn politician wa ni bó jẹ́ àwọn ọba wa ni bó jẹ́ àwọn òjòyè wa ni bó jẹ́ àwọn bọ̀rọ̀kìnní wa ni bó jẹ́ àwọn olówó wa ni bó jẹ́ àwọn religious leader wa ni gbogbo pátápátá tó bá sọ pé ká má gba ilẹ̀ Yorùbá yìí ẹjọ́ onítàn báyìí la máa fi ṣètùtù wọnú ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run inshallah bí kúdà tó lè la bọ́lọ́run ṣe máa ṣe nìyẹn torí ìkànnì mélòó ni gbogbo nínú ìlú yìí 5 million ní gbogbo wa à ń gbádùn ihun tí in fact à ń gbádùn bí ìrànú ṣúgà ni wàhálà ìtàlá ìṣọ́bìlà làṣìláwà ṣé wọ́n sọ pé à ní nǹkan ni kí ni nǹkan tán ní nínú ìlú yìí nǹkan tá ní nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí tẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà nǹkan tá ní 35 resources la ní nílẹ̀ Yorùbá tó lórí burúkú ara yìí ó pè yín kó máa waste káwọn China máa wá kó káwọn British máa wá kó kékeré máa fi àjọ mọ́ ọdún torí pé ẹ fẹ́ kó tó yín ẹ fẹ́ kó tó àwọn ọmọ yín ihun tẹ́ ṣe fún àwọn bàbá wa tàwọn ìyá wa débi pé ẹ fi bẹ̀rù sí wọn lọ́kàn wọn ó máa da náà ni àyímọ́kì pọlọ́kọ̀ lọ fi ń ṣe táwa náà fi dàgbà báyìí ẹ fẹ́ káwọn ọmọ tiwa náà bá ń bẹ̀ ẹ fẹ́ káwọn ọmọ tiwa náà kó tó yín ẹ jẹjẹjẹjẹjẹ ẹ ti ń bì ẹ tún fẹ́ fọmọ yín ṣe ẹ fẹ́ gbogbo àwọn ilẹ̀ tìralé fún ìlú òyìnbó ẹ tún fẹ́ fọmọ yín ṣe gọ́vnọ̀ ọgbọ́n mélòó ló wà lórí Ṣèyí Tinubu ọgbọ́n mélòó ló ní ọmọ kan tó dàbí ìtàn fakò lóòsì yẹn ẹ fẹ́ fi ṣe gọ́vnọ̀ kí ló dé ìkà òjẹ́ ṣe ti tiẹ̀ bẹ́ẹ̀ tó ó pè yín káwọn ọmọ mẹ̀kúnnù kọ́ máa jẹ̀yà kí ilé ayé wọn kó máa polúkúrú musu ẹ̀dẹ̀ sọ pé ẹ ṣe sà ẹ ṣí bàbá mi ayédèrè tàlàbí ẹ káàbọ̀ sà ẹ ṣe gan thank you sà kí yà máa jà ọmọ mẹ̀kúnnù ìkà níyìn ni ìkà bá ẹ wo mo ń ṣọ́ra mọ́ mi ìfẹ́ bèbú torí mo ti fẹ́ dọmọlúàbí báyìí ní ìsọmọlúàbí ní mi tẹ́lẹ̀ náà Nàìjíríà gọọmẹ̀ntì kọ́ fẹ́ change ilé ayé wọn láì ṣe tèmi ni so mo ti fẹ́ máa change báyìí ní ìsìn mi ìfẹ́ bú yín ẹ̀yin ìkà burúkú ẹlẹ́dẹ̀ wá dé òyìn ariwo ẹ ló máa pọ̀ jù ìkà ní kí ló dé ẹ wo Burkina Faso Ibrahim Traoré ọmọ yẹn dúró tán ni ó dúró tán fún ìlú ẹ ni kí ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ nísìn wọ́n ti ń ṣe fóònù wọ́n ti ń ṣe laptop wọ́n ti ń ṣe plane wọ́n ti ń ṣe mọ́tò wọ́n ṣe toothpaste oríṣiríṣi nǹkan ló ti ń ṣe wọ́n ti ń fún àwọn tó bá bímọ àwọn tí ń fún ọ ní child benefit ó sọ pé gbogbo ẹ tó bá ti bímọ nínú ìlú òun pé ọ̀fẹ́ ni kò ní sanwó hospital àwọn tí ń fún àwọn student wọ́n ti ń fún wọn ní grant wọ́n ti ń fún wọn lówó oúnjẹ wọ́n ti ń tọ́jú àwọn arúgbó wọn wọ́n ti ń tọ́jú àwọn ọmọdé wọn ìlú ẹ̀ ti ń da ó ti ń ṣe bọ̀ ṣé bí kíní ni wọ́n sọ pé àwọn France pé tẹ́lẹ̀ ní ọdún kan àwọn kíní wọn ṣé lithium ló sọ pé àwọn France máa ń kó lọ́dọ̀ wọn àbí ó ní mineral resources wọn kan táwọn France tó máa ń kó lọ́dọ̀ wọn wọ́n máa ń fún wọn ní $1 billion lọ́dún wọ́n ní tí France bá ti kó wọ́n ní France máa fún wọn ní $1 billion lọ́dún wọ́n nígbà tó ti lé France tó ti yọwọ́ France ní àwo báyìí nísìnyí pé ìhun tí France tó ń fún wọn ní $1 billion lọ́dún
òun rí $48 billion lórí lọ́dún. Ìwọ̀n tó ń ṣe fún wa nìyẹn. Ó pè bàbá president yín tẹ́ pé gbogbo mineral resources wa torí pé kẹ́yìn má bàa ní láárí, torí pé kẹ́ má bàa gbọ́n, torí pé kẹ́ má bàa tó àwọn ọmọ wọn, torí kọ́ lè máa rí yín control. Ó wá pè wọn kọ́ máa fi gbogbo àwọn mineral resources yẹn kọ́ máa fi ṣòfò. Bẹ́ẹ̀ ni, torí pé kọ́ lè kẹ́nu wọn lè ka yín, torí pé wọn ò fẹ́ kójú yín là. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀kà ìkà ni wọ́n náà. Gbogbo ọ̀nà Ṣàngó mo rán yàn lọ sí Ṣàngó ibi ọ̀nà ìlú mi nìyẹn, ọ̀nà ìlú mi ọmọ Abẹ́òkúta Ẹ̀gbá rẹ wà bá wà Ẹ̀gbá ní mí náà. Mo rán yàn lọ sí Ṣàngó níbi sáìdì Ìyànà Ológbò yẹn ní last week. Wà láìtàláì sọ́rí láìláṣà ọ̀nà yẹn ò dáa, kò sí ọ̀nà tó dáa nílẹ̀ Yorùbá, ní gbogbo ilẹ̀ Yorùbá kò sọ́nà kankan tó dáa. Bẹ́ẹ̀ ni àwọn olórí burúkú gọ́fúnà àwọn yẹn máa ti sí anity federal government lónìí ọ̀nà yẹn, àwọn olórí burúkú tó ní kankan ṣe tí gbogbo náà ń gbowó security tó fún wa ní security. Wọ́n ní ọ̀nà yìí ò dáa. Bàbá yín president yín ó sọ pé òun ṣe Calabar expressway. Ó ní 700 kilometre Calabar expressway 700 kilometre ni o. Bàbá yín sọ pé òun commission 30 kilometre. Irọ́ ni o. Mo rán àwọn tèmi lọ síbẹ̀, wọ́n débẹ̀. Wọ́n sọ pé táwọn bá exaggerate làwọn sọ pé bá ṣe ó ṣe 10 kilometre. Irọ́ ni, wọ́n fẹ́ fi kówó jẹ náà ni. Owó campaign ló ń wà, owó ń tó lówó. Aláṣetì ni wọ́n, aláṣetì bí inú orí ni wọ́n máa pátì náà ni. Abandon project ló máa jẹ́. Ọlọ́run á bí gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ ń fìyà jẹ ọ̀rọ̀ mi, gbogbo ẹ̀yin tẹ́ ń fìyà jẹ ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ ń fìyà jẹ ọmọ Yorùbá, Ọlọ́run á fìyà jẹ yín. Díẹ̀ ló kù fún yín. Wàláhì tàláhì díẹ̀ ló kù fún yín. Oníyẹn ṣe ọlọ́kà ìṣe ẹ̀yin ọba à ń bọ̀ o, ẹ gbáradì ẹ̀yin ọmọ Yorùbá nation, ẹ gbáradì o. À ń lọ sọ́dọ̀ àwọn ọba tó kù o, àwọn ọba dáadáa, àwọn ọba lálùbáríkà. Torí àwọn ọba kọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n ṣe ti Yorùbá ni. Àwọn náà mọ̀ pé àyè àfíìsì láti wà nínú ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà. Wọ́n mọ̀ pé à ń ṣe ọmọ Yorùbá, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n ni. Pé òun ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàdédé sọ pé ẹ jẹ́ kẹ́nu yín kò, ẹ má bẹ̀rù, dáadáa yín ò lè jà, ó ná ọmọ lẹ́yìn. Àwọn ọmọ Yorùbá dúró tán fún yín. Èyí tẹ́yìn kan bá dúró ti àwọn ọmọ Yorùbá nation tí ẹ ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan níta, tẹ́ dúró tì wá tán, wàláhì kò sí bí bá la politician òun dá kó ṣe rádaràda pẹ̀lú yín. Ó fẹ́ parẹ́ tìran ni, ẹ fẹ́ parẹ́ ni any politician tó bá ṣe orí burúkú pẹ̀lú yín. So ẹ̀yin ọba tẹ́ dá, ẹ̀yin ọba gidi ta mọ̀ pé dúró tì wá tẹ́ pé a mọ̀ pé rú ló ṣì ń bá yín. À ń bọ̀ wá kí n ṣe ti gbọ́ kẹgbà wá lálejò. A mọ̀ pé lẹ́dẹ̀ wá dọ̀yọ̀, ariwo ẹ̀ ló máa pọ̀ díẹ̀ báyìí ló kù. A máa gbalẹ̀ wa kábọ̀ nítorí àwọn èèyàn wọ́n ju 2027 wọ́n ń pààyàn káàkiri wọ́n di 2027. Ọmọ pé Ọlọ́run ló nẹ̀mí ni, kọ́lọ́run má pa gbogbo wa. Ṣáwọn eléyìí ṣọ́ lè rí pẹ̀lú gbogbo orí burúkú tó ń ṣe yìí, ṣọ́ọ́ rí pé 2027 yẹn máa wáyé ṣá, ṣọ́ọ́ bó máa wáyé ṣá. Wàláhì ó máa para wọn ní fúnra wọn lọ́ọ̀mà fúnra wọn lóògùn jẹ. Ẹ má ṣòpò bá wọn jà, ọmọ máa fìbọn léra wọn káàkiri díẹ̀ báyìí ló kù ni. Ìtọ́ ti sọ pé coalition àbí kí ló ń kó àwọn olórí burúkú ìkọ̀kan náà ni wọn. Ẹ má dìbò fún olórí burúkú ni wọn o. Èyí tó bá sọ pé òun kò ní APC, òun kò ní PDP, ó ń lọ sínú ADD àbí kí olórí burúkú ara wọn tún fọ́ọ̀mù báyìí nísìn. Irọ́ ni ìwà kan náà ló wà nínú gbogbo wọn. Wọ́n ti bá APC jẹ́, wọ́n ti bá PDP jẹ́ náà ni. Wọ́n tún fẹ́ lọ dá nǹkan mi sílẹ̀. Ẹ̀yin ọlọ́pọlọ dúdú tó jẹ́ pé orí yín ò pé, ọpọlọ yín ò sọ ohun tó máa gbà fún yín. Ọlọ́run ti dá yín ìyà inú ìyà lẹ máa kú sí, tí ẹ rò wípé ìwà kan náà àwọn kan náà sì ni kọ́kọ́ náà lẹ sì máa bá ń bẹ̀ tó yẹ kẹ́ dà wọ́n nù kẹ́wò pé lórí burúkú ni wọ́n kọ́ máa lọ ká gbalẹ̀ Yorùbá wa, ẹ̀yin náà sì máa tẹ̀lé wọn. Anyway, gbogbo èèyàn kan ló ń gbàlù, èèyàn péréṣe báyìí ló ń gbàlù. Ẹ̀yin tó bá kù a máa wọ yín débẹ̀ torí pé àdìjẹ́ kẹ́ fi orí burúkú tí kẹ́ fi kó bá wa, orí yín ti burú látàyè lọ́dọ̀run. Ẹ̀yin ẹ̀yin wọn Nàìjíríà ni mo bá wí o, kì í ṣàwọn ọmọ Yorùbá nation. Àwọn ọmọ Yorùbá nation gbogbo àjọ máa délẹ̀ lérí mi lágbára Ọlọ́run. Tá máa gbádùn báyìí, tá máa yíra báyìí, tá máa pọ̀ gẹ́ra báyìí, tínú wa máa dùn. Ẹni tó bá sọ pé ká má gbélé lérí yẹn, ẹ̀jẹ̀ la máa fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́, oníyan ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ọkọ ìbínú, ẹ ṣé gan, ẹ jẹ́ káwọn tèmi ẹ ṣé gan. Wọ́n ní yínníyínní ká lè bá a ṣe mí o. Mo dúpẹ́, mo really appreciate yín. Brother mi Koiki ẹ ṣé mo dúpẹ́. Dádì mi Ayétéré Tàlàbí, bàbá mi Àwòrò-ṣàṣà ẹ ṣé mo dúpẹ́. Mọ́mì mi Flora mi náà ti ẹ ṣé mo dúpẹ́. Sísà mi Olúwatóyìn Deborah ẹ ṣé mo dúpẹ́. Brother mi Shakiru Azeez ẹ ṣé mo dúpẹ́. Brother mi Gani Olóyèdé ẹ ṣé mo dúpẹ́. O Johnson ẹ má tún bẹ̀rẹ̀, ẹ má tún disgrace mi o. Torí àwọn orúkọ mẹ́wọ̀n pé mi ò lọ school, àwọn orúkọ mi wà tó yẹ pé mi ò kí ń lè pè dáadáa o. Torí ẹ̀ la sọ pé ká gbalẹ̀ Yorùbá wa ò kí ń lọ sí mo lè pé léyìí O Johnson Koiki Media Odùduwà pé mo lè pé léyìí àwọn orúkọ kan wà tó jẹ́